ò bú Ọba Solomon, mi ìdẹ̀ ní tọ́ba Solomon sọ ò dáa, mi sì ló dáa, àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ ìwọ́n mìíràn orí burúkú kiri, irú yín lẹ́ ẹ̀kọ́ sí ọwọ́ orú wọn tó ní ẹmú 10 million wá, wọ́n ní ẹmú 5 million wá, wọ́n ní ẹmú 3 million wá, kẹwàá lọ wo wí, kẹwàá lọ wo gbá, kẹwàá lọ wà wo, sórí wọn ò pé ni. Etí àwa fi jáde tá a fi ń sọ̀rọ̀ nípa religion and spirituality, tá a fi ní káwọn èèyàn padà sílé, tá a ń ṣàlàyé danger tó wà níbi religion, òun ni nǹkan tó ń ara rẹ̀ ní nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin Ọba Solomon àti Tani Olohun. Wọ́n ti dá ọpọlọ wa rú débi wípé we now believe too much in miracles. Miracle tá à ń wá kiri. Afẹ́dolówó òjijì, in tí àwọn ẹbí wa, bàbá ni ìyá ni tí wọ́n lé fún over bí 50 years tí wọn ò bá. Ìwọ ọmọ fẹ́ bá in just 18 years old, age of 18, ló ti fẹ́ achieve tí bàbá ẹ of 60 years ló yẹ achieve. Ní 2026, tó jẹ́ pé we have various ways láti invest. Stock wà ń bẹ̀, ó ra stock. Mutual fund wà ń bẹ̀, ó invest sí. Bond wà ń bẹ̀, federal government bond wà ń bẹ̀, ó ra. There are so many ways to become someone in life. Àwọn skills pọ̀ ní online lọ́rẹ́kẹ̀rẹ̀kẹ́, ó ṣe. Wọ́n wá ní ọmú 1 million 2 million 10 million wá kó wá lọ fi wo iwin, kó fi wá lọ gba ire lọ́wọ́ iwin, sórí yóò pè ní ta ló ṣe wá báyìí. Christianity tẹ̀gbẹ́ wá, wọ́n jẹ́ ká believe nínú wípé Ọlọ́run ló ní gbogbo nǹkan. God is the creator of everything. He performs miracle. He performs in a wonder. Àwọn ò sì believe nínú wonder yẹn níbi tó ti gbé wá. Iṣẹ́ làwọn ń ṣe kárakára níbi tó ti gbé wonder wá. Wọ́n sì gbé wonder pè yìí. Èyí tó jẹ́ kí church ó pọ̀ ní Nàìjíríà lónìí, tó jẹ́ kí church ó pọ̀ lọ́tún lọ́sì, òun ni wípé gbogbo àwọn miracle kiri àfẹ́ṣẹ́ṣe. Tẹ́ bá ti dé ọ̀dọ̀ babaláwo kan, àbẹ́ni tó pè rẹ̀ ní spiritualist kan, tó bá ti lè sọ fún yín wípé ẹ lọ mú iye báyìí wá, ó ní nǹkan kan tá papọ̀, tẹ́ bá ti ṣe báyìí dá ṣe báyìí, láàrin ọ̀sẹ̀ kan ẹ dolówó, ẹ sá fún èèyàn bẹ́ẹ̀, olórí ibú ẹ̀. Council of Ifa religion, Council of Ifa, Council of Igba, tẹ́ jẹ́ àgbáríjọ àwọn tó ń mójútó ọ̀rọ̀ ìṣẹ̀ṣe, ọ̀rọ̀ ìdọ́wọ́ yín. Ẹ regulate àwọn babaláwo yẹn, educate wọn. Educate wọn. Tẹ́ bá wá educate wọn, àwọn tí wọ́n bá fẹ́ lọ kó pàǹtí rẹ̀ yín lára, ẹ mọ bẹ́ẹ̀ ṣe fish wọn out. Ẹ má bà àṣà àti ṣe ilẹ̀ wa jẹ́. Ìdí ò sí nínú ẹ̀kọ́ táwọn bàbá wa fílẹ̀ fún wa, ẹ má kó wọ́n. Ọmọ Yorùbá wuyì káàkiri àgbáyé, ẹ má jà tójú àṣà mọ́lẹ̀, ń ṣe ni ẹja gbéga. Ọmọ Yorùbá ni mí, Odùduwà ni bàbá mi, wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́wọ́. Ìràpadà ọmọ Yorùbá, àtúbà wa gbọ́dọ̀ kú. Ìbà Olódùmarè, ìbà gbogbo ajínilọ́, mo ṣèbà ọmọdé, mo ṣèbà gbọ̀gà, mo kí gbogbo ọmọ káàrọ̀ òjíire pátá nílé lóko lẹ́yìn odi gbogbo ibi tí ẹ tún ti láǹfààní látùn ti máa gbọ́ mi lórí ètò tá a pè ní Ìràpadà ọmọ Yorùbá, àtùpà wa gbọ́dọ̀ kú, ṣàlàáfíà nígbà gbogbo wa. Mú kí wa ní kíkí tó lọ́lájú wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè bọ́ ṣíṣe. Ọmọọba Adéọlá Adéyẹyè kejì pààrọ̀ òun náà ló kọ tèmi. Èmi amọ́lẹ́mi lọmọ bíbí wọn nídùú Ọ̀ṣun, ọmọ àrùwọ onígbò ẹja kìkì ọ̀kasà nílẹ̀bẹ̀ mi lọmọ aláṣọ mẹ́ta mọ̀fín, ọ̀kan ń ṣe rómi, ọ̀kan ń ṣe wọ̀ mí, ẹ̀kẹta ló ń ṣe bóòlè rómi bóòlè wọ̀ mí, sàtẹ̀ mójú mi dóde. Mo ń wo ọ̀rọ̀ kan lánàá tó ń ṣẹlẹ̀ láàrin Ọba Solomon àti Tani Olohun. Mi ì fẹ́ sọ̀rọ̀ lórí àwọn méjèèjì, àmọ́ mo fẹ́ sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ tó bí argument láàrin wọn yẹn, tó bí ìjà àárín wọn tí Tani Olohun fi ń dá Ọba Solomon lóhùn. Ọ̀rọ̀ tọ́ba Solomon ń sọ àti ìdáhùn tí Tani Olohun fún, mo fẹ́ kí a jọ gbé ọ̀rọ̀ yẹn wò. Etí àwa fi jáde tá a fi ń sọ̀rọ̀ nípa religion and spirituality, tá a fi ní káwọn èèyàn padà sílé, tá a ń ṣàlàyé danger tó wà níbi religion, òun ni nǹkan tó ń ara rẹ̀ ní nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin Ọba Solomon àti Tani Olohun. Problem kan tá a ní ní this side of the world, Africans generally,
ó ní pé ọ̀pọ̀lọpọ̀ wa ya ọ̀lẹ. Africans fẹ́ ṣe wọ́n ti dá ọpọlọ wa rú débi wípé we now believe too much in miracles. Miracle tá à ń wá kiri. A fẹ́ dolówó òjijì. In tí àwọn ẹbí wa, bàbá ni ìyá ni tí wọ́n lé fún over bí 50 years tí wọn ò bá. Ìwọ ọmọ fẹ́ bá in just 18 years old, age of 18, o ti fẹ́ achieve tí bàbá ẹ of 60 years ò rí achieve. O ti fẹ́ sáré rí achieve at the age of 18, 20. Ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀lẹ tí ń dà wá láàmú, olófà tá fi wá ń kó sí ọwọ́. In tó jẹ́ kí church ó pọ̀ ní Nàìjíríà lónìí, tó jẹ́ kí church ó pọ̀ lọ́tún lósì, òun ni wípé gbogbo wa àwọn miracle kiri àfẹ́ṣẹ́ ṣe. Tó bá ní wọ́n fẹ́ ṣe kíní kan revival níbi kan lónìí báyìí nísìn, gbogbo àwọn èèyàn kún bẹ́ẹ̀ fà á. Ẹni tó yẹ kó wà ní shop, tó yẹ kó wà níbi iṣẹ́ láàárọ̀ Monday àbí Tuesday, àwọn church ó sì gbé revival wèrè kan jáde, kíní kan morning prayer wọ́n gbé jáde, yóò wà busy, yóò wà ní church láàárọ̀ Monday àbáàárọ̀ Tuesday, tó yẹ kó wà níbi iṣẹ́. Nǹkan yẹn olófà tí church fi pọ̀ rẹ́kẹrẹ́kẹ́, àwọn pastor ti níbi business pé ẹ̀gbọ́n àwọn èèyàn wá miracle ẹja fún ẹni tí wọ́n fẹ́. Wọ́n wá ń lọ, àwọn náà wọ́n wá lọ tọ́, àwọn pastor wá lọ tọ́ bọ gbogbo nǹkan torí pé kò sí kankan tí ń jẹ́ miracle. Àmọ́ kẹ́ ẹ lè gbà wípé miracle ń bẹ, dandan ni kí wọ́n wà kankan fún yín láti lè jẹ́ kẹ́ ẹ rí pé miracle wà. Wọ́n wá lọ ń lo diabolical means, gbogbo ọ̀nà láti lè perform miracle fún yín. Wọ́n wá ń jí arọ́ dìde, wọ́n gbé dìde, wọ́n la ojú afọ́jú, wọ́n ń ṣe gbá lójú yín. Àti tó fake, àti tó lo àwọn ajogun, àti tó lo gbogbo ẹ̀ láti lè fi rú yín lójú. Wọ́n wá lẹ̀ nǹkan mẹ́ lójú àrókò òótọ́ ni. In tó báyé wa jẹ́ l'Áfíríkà dọ̀la nìyẹn. In tí wọ́n gbé fún wa wá, tó wọ́n gbé wá Christianity tán gbé wá, wọ́n jẹ́ ká ẹ believe nínú wípé Ọlọ́run ló ní gbogbo nǹkan. God is the creator of everything. He performs miracle. He performs in a wonder. Àwọn ò sì believe nínú wonder yẹn níbi tó ti gbé wá. Iṣẹ́ làwọn ń ṣe kárakára níbi tó ti gbé wonder wá. Wọ́n sì gbé wonder wá fẹ́ yìí. That same thing, that same mentality yẹn, òun náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́láwọn ń ṣe ìṣẹ̀ṣe náà ni wọ́n gbé dání, pàápàá jùlọ àwọn tí wọ́n kúrò nínú Christianity wọnú ìṣẹ̀ṣe. Onírú tí Ọba Solomon ń sọ pé káwọn ó mú àwọn èèyàn dé ibi tí àwọn iwin wà, tí àwọn ayé wà, fẹ́ni tí bá ń wá àgbéganu ayé tó fẹ́ bá iwin sọ̀rọ̀, communicate, tó fẹ́ gba nǹkan rẹ̀ lọ́wọ́ wọn. Èmi ò bú Ọba Solomon, mi ìdẹ̀ ní tọ́ba Solomon sọ ò dáa, mi sì ló dáa. Àmọ́ gbogbo èyí tẹ́ ìwọ́n miracle orí burúkú kiri, irú yín lẹ́ bọ́ sí ọwọ́ orú wọn tó ní ẹ mú 10 million wá, wọ́n ní ẹ mú 5 million wá, wọ́n ní ẹ mú 3 million wá, kẹwàá lọ wo wín, kẹwàá lọ wo gbá, kẹwàá lọ wò àwo, sórí wọn ò pé ni. Mentality rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ tó gbìn sí ọpọlọ Africans, mentality yẹn náà ni ò kúrò lọ́pọlọ wa tá a fi ń kó sọ́wọ́. Ṣé ẹ̀rọ pé àwọn ọ̀fà nìkan náà ń gbà yàn ni? Ẹ̀rọ pé pásítọ̀ nìkan ló ń gbà yàn ni? Àwọn tó bá ti jẹ́ olójú kòkòrò ẹ̀dá, tí wọ́n jẹ́ olójú kòkòrò tí wọ́n ò ní ìtẹ́lọ́rùn, tí wọ́n ò ní ayọ̀ ọkàn, àwọn náà ni wọ́n ń kó sọ́wọ́. Ẹni tí ò fẹ́ ṣe, ó fẹ́ dolówó lójijì, ó fẹ́ gun Rolls Royce lójijì, ó fẹ́ mọ̀ gbé affluent life without doing nothing. Òun náà ló bí yahoo. In tó bí yahoo náà ló bírú àwọn eléyìí. Èyàn kan wọ́n sọ fún yín wípé kẹwàá lọ wo iwin, ibì kan wà tí ó yẹ pé ìlú àwọn iwin ni, ìlú àwọn gbá kan ni, àwọn ẹ̀mí kan kìnnìkan, àwọn àgbàlagbà, àwọn kìnnìkan, agbára wà bí kìnnìkan. Tẹ́ bá ti wá débẹ̀, ẹ̀yin tẹ́ bá ti fẹ́ lẹ́sọ̀, àmọ́ kẹ́ tó lè débẹ̀, ó gba 10 million lọ́wọ́ yín at least, tàbí 5 million, kódà kó jẹ́ 1 million. Ìwọ ní 1 million dání, 1 million naira ó ní dání, ó sì tún wá àìrójú kiri. Tani fi 1 million tó wà lọ́wọ́ ẹ̀yẹ invest
láti lè grow bí ò ṣe wọ́. Tó bá wá lọ tó bá ná 1 million yẹn tó wá fi 1 million yẹn tó fẹ́ lọ fi gbàgbára míì tó wá lọ débẹ̀ tí gbogbo ẹ̀ wá fojú ká wà rí nǹkan kan ó wá padà sí square one ó wà lájẹ lẹ́yìn ní ṣe yín ó ní village people ni. Why are we so daft? Ní 2026 tó jẹ́ pé we have various ways láti invest. Stock wà ń bẹ̀ ó ra stock, mutual fund wà ń bẹ̀ ó invest sí, bond wà ń bẹ̀, federal government bond wà ń bẹ̀ ó ra. There are so many ways to become someone in life. Àwọn skills pọ̀ ní online lọ́rẹ́kẹ̀rẹ̀kẹ́ ó ṣe. Wọ́n wá ní ọmú 1 million 2 million 10 million wá kó wá lọ fi wo iwin kó fi wá lọ gba ire lọ́wọ́ iwin tó ní yóò pè ní. Ta ló ṣe wá báyìí? This same mentality òun náà làwọn pastor yín, àwọn top pastors yín bí ìrìdíìmù ní bí igbá kan ní gbogbo bá sáàsùn gbogbo wọn pátá bí àwọn pastors lálálálá tẹ́ kójọ tẹ́ pè ní pastors. This same mentality náà ni wọ́n ń lò fún yín tí gbogbo wọn fi ń ra mọ́tò lálálálá tí wọ́n ń lò. Wọ́n ń lo jet gbogbo wọn ń lo jet mí ní jet 3 4 nínú wọn. Mọ́tò tí mi inú lé ní mọ́tò tí mi ní kò ṣeé kà. Wọ́n fowó yín wọ́n fi kọ́ private university káàkiri, ẹ̀yin ọmọ tí yóò sì lè lọ university yẹn ẹ̀yin sì ń dáwọ́ yín jọ, àwọn sì ń scam gbèsè ayé yín torí tẹ̀wọ́n miracle kiri. Ìgbà wo la tó fẹ́ gbọ́n? Ìgbà wo lọ́pọ̀ lọ́wọ́ tó fẹ́ pé? Òun náà lẹ́fi dọ́nà àfá tó ní ẹlọ́mọ owó rí èèyàn wá kẹ́wàá lọ kẹfì sówó, wọ́n ní ẹlọ́mọ mú egun èèyàn wá kẹ́lẹ́ bá ń pápọ̀ mọ́ kankan lè fi lówó. Sórí wa ò pé ní kílẹ̀tà àfẹ́ṣẹ́ ṣe wà ìta ya ọ̀lẹ táwọn owó òjijì àwọn ọ̀là òjijì kiri níbi tí ò sí. Ẹlọ́wọ́ original babaláwo tó jẹ́ original babaláwo tó mọ tí fún tẹ̀dọ̀ fá tó gbọ́ ìṣẹ̀ṣe yé tó gbọ́ ifá yé ẹ̀ lè dí ọ̀dọ́rú wọn láyé kí wọ́n sọ fún yín pé kẹlọ wà nǹkan tí ò sọnù kiri lẹ́yìn pé wọ́n gbé fájẹlẹ̀ wọ́n gbé fálẹ́rẹ̀ kí ní ìṣẹ̀lẹ̀ tí bàbá sì ti sọ ní ẹlọ́sẹ̀ nǹkan báyìí bóyá ẹ̀bọ̀ kan ni wọ́n ní kẹlọ rú ní ẹlọ rúbọ ẹlọ sí bí nǹkan báyìí lọ sí báyìí ọ̀nà yóò là tí a bá dẹ̀ ti ń ṣe nǹkan yẹn gbogbo àwọn obstacles tó lè wù kó block ọ̀nà yín ó máa yàgò kúrò fún yín kìí ṣe kó wọ́n sọ wípé ẹlọ mú nǹkan wọ́n báyìí pẹ́ẹ́dọ̀ lówó òjijì láyéláyé tí ẹ bá ti dí ọ̀dọ̀ babaláwo kan àbẹ́ni tó pè rẹ̀ ní spiritualist kan tó bá ti lè sọ fún yín wípé ẹlọ múye báyìí wá ó ní nǹkan kan tá papọ̀ tẹ́ bá ti ṣe báyìí dá ṣe báyìí láàrin ọ̀sẹ̀ kan ẹ̀dọ̀ lówó ẹ̀ sá fún èèyàn bẹ́ẹ̀ olórí ibú ẹ̀dá ni olórí ibú ẹ̀dá ni ọ̀rọ̀ títa lọ́lọ́run sọ ó lè jọ bákanbákan létí yín àmọ́ òdodo pọ̀ ní ọ̀rọ̀ yẹn. Why do we choose scamming people tàbí rọ̀pọ̀ lábẹ́ fi sáyé? Àmọ́ mi ìbú àwọn tí wọ́n scam àwọn èèyàn ó ní mímú fi ní mi ìfẹ́ sọ̀rọ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ Ọba Solomon àbí pé Ọba Solomon tó ṣe dá ẹni tí ò ṣe ò dá ẹ̀ẹ́dọ́ta lọ́lọ́run ti kíní ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ ń wá miracle òpònú kiri òun gẹ́gẹ́ ni mo fẹ́ face ni mo bá sọ̀rọ̀ ṣáàgbọ́n ni mi ìbú ẹni tó ní kẹ́mù kan wá kẹfẹ́ wá gbà nǹkan mi ìbú ẹni tó fẹ́ scam yìí ẹ̀yin tó fẹ́ scam gẹ́gẹ́ lórí yóò pé ṣe bẹ́yìn níṣẹ́ wà lẹ́tẹ̀ lè ṣe ẹlòmíì náà tó scam yìí ẹlòmíì kọ́ tailor ẹlòmíì kọ́ hairdressing ẹlòmíì kọ́ fashion designing gbogbo nǹkan tẹ́lòmíì kọ́ skill tó kọ́ tó yẹ kó bẹ̀rẹ̀ sí ní build kó fi mọ́ build life ẹ̀ wọn ò ṣe wọ́n wá owó òjijì kiri ọwọ́ àgbàdàn iṣẹ́ ọ̀lẹ́ ní kọ́ bá wá bí báyìí náà nígbàtí èèyàn kọ́ṣẹ́ dẹ̀ pé kókó wá ṣiṣẹ́ lára experience tèmi ní mi tí ìrìbí táwọn yẹn ti ya ọ̀lẹ bí ilẹ̀ Yorùbá báyìí rí wọ́n ní kéèyàn wá ó fẹ́ wá ṣiṣẹ́ pèmí fún ara ni mo pè èèyàn pé ẹ wá bá mi ṣiṣẹ́ o mo níṣẹ́ kan mo fẹ́ kí wá bá mi ṣe ń lé o èèyàn ká fún mi nọ́mbà ènìyàn mo wá ń pè alágbẹ́jábà ló ń sọ̀rọ̀ fẹ́ kí wá bá mi ṣiṣẹ́ ó ní òkè ó dáa tó bá ti dọ́là owó wà ò nílé wá lónìí mọ́ ìrọ̀lẹ́ ilẹ̀ tí fẹ́ ṣú
mo ló dà kò sí wàhálà. Ó níjọ́ kejì mi ìrí títí ìrọ̀lẹ́ mo mú pé ẹ mọ́ bínú sá, mo gbàgbé ni mo gbàgbé ni, ẹ wò ó tó wà ní ọpọlọ mi pọ̀ wá jẹ́ ń gbàgbé. Ṣé ọ̀tọ̀ ni pé kéèyàn sọ pé ibi iṣẹ́ kan mo wà, ẹ mọ́ bínú ẹjọ́ mo wà ibi iṣẹ́ kan ni, tí bá ti kó mi iṣẹ́ yẹn màá mọ́ gbọ́dọ̀ yín bọ̀ tàbí kí n jí wá, àmọ́ pé èèyàn fẹ́ ṣe nìyẹn. Mo wá pẹ́ ni wọ́n ní ẹ mọ́ bínú mo gbàgbé, ẹ gbàgbé, wọ́n ní ẹ wá gbowó, ẹ gbàgbé. Irú wọn ni mọ̀ wá tí ò sọnù kiri, irú wọn ni wọ́n mọ̀ wá sógúndogójì, òun náà ni wọ́n fi ń bọ́ sọ́wọ́ àwọn scammers náà, bọ́ sọ́wọ́ síbẹ̀sì, bọ́ sọ́wọ́ kíní káàkiri. Ẹni tí bá ti ń wá owó òjijì tí wọ́n ọlọ́ òjijì, dandan ni kó kó sọ́wọ́, dandan ni kí wọ́n gbé nǹkan lé lọ́wọ́. How on earth tó bá jẹ́ pé ọpọlọ yín ń ṣiṣẹ́, how on earth lèyàn kó sọ fún yín wípé ibìkan wà tẹ́tí lè wá lọ bá iwin sọ̀rọ̀, ibìkan wà tẹ́tí lè wá bá kíní kan sọ̀rọ̀, tẹ́ bá ti wá bá sọ̀rọ̀ yóò gbé ọlá wá fún yín, àmọ́ kí n tó lè mú yín débẹ̀ ìgbà rárá máa gba 10 million àbí 5 million, tẹ́ bá ti wá ṣe, tẹ́ bá ti débẹ̀ tẹ́ bá ti sanwó tó jẹ́ bá ti rí kò fara mọ́. Kẹ́sẹ̀ bí ẹni tó sọ bẹ́ẹ̀ bí òsẹ̀ bí wèrè tó fẹ́ kówó rẹ̀ kalẹ̀ lọ́bẹ̀. Ẹ jẹ́ á ronú. Africans ẹ jẹ́ ká jí, ká lo ọpọlọ tí Olódùmarè fún wọn láti fi ṣiṣẹ́. Mi gbọ́ rí outside the country láwọn tí wọ́n colonize tí wọ́n bayé àwọn Africans jẹ́ débi tó dé yìí. Mi gbọ́ rí kàn sọ pé lọ́dọ̀ tí wọ́n lọ́hùn àwọn wá oògùn ọ̀la kiri, oògùn ọ̀la tí wọ́n iṣẹ́ ni, gbogbo resources tí wọ́n kó bíbẹ̀ tí wọ́n kó lọ́dọ̀ tí wọ́n, àwọn lọ ń rí define rẹ̀ lọ́dọ̀ tí wọ́n fi ṣiṣẹ́ ni. They have built their own brain to understand investment. They have built their own brain to understand money value. Àwọn bí báyìí, and build the brain wa lórí pa fẹ́ sọ ògùn owó, and build the brain wa lórí pa fẹ́ sọ ogúndogójì. Are we mad? Kai! Ta ló ṣe wá báyìí? Africans ẹ jẹ́ ká jí. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí, ẹ jẹ́ kọ́kọ́ lọ́wọ́ sọ̀rọ̀. Pẹ̀lú 10,000 naira péré, 10,000 naira péré, ó lè fi invest sí ìgbésí ayé ẹ tí future ẹ̀ máa nítumọ̀. There are so many ways lónìí láti invest with just 10,000 naira péré táyé ẹ̀ máa nítumọ̀. Wọ́n wá mú gbogbo àwọn options ẹ̀ tó máa sọ pé 10,000 yìí ó èyí tó 10,000 tó kọ́ lọ mutí tó fi lọ jẹjà lásán, ó ṣe invest ẹ̀ sínú stock, ó ṣe invest ẹ̀ sínú nǹkan báyìí, ó ṣe báyìí. Àwọn yẹ kéré mi ní kíníkan kíníkan, ẹni tó wá mú 10,000 tiẹ̀ ńgbà náà èyí méjì yọrí 10,000, òun wá mú 10,000 tiẹ̀, ó invest sínú stock, ó invest sínú mutual fund, ó fi ra bond, ó fi ṣe gbá, ìwọ wá mú 10,000 tiẹ̀, ó fi jẹjà, ó fi mutí. Ìgbà tẹ́ni harvest ní rí dividend tó invest sínú ẹ̀, òun á envy yẹn ni ó pa ìdánù. It's better ká ronú, ẹja mọ́ tá à ń ṣe, karonu bí tá ń lọ, ẹmọ́jà mọ́ wá tí ó sọnù kiri. This is ọ̀pọ̀lọpọ̀ youth lónìí láti waste away life wa, wọ́n wà dàgbà láti di nuisance nínú ìlú, wọ́n wà dàgbà láti di wèrè kalẹ̀, wọn ò rọ́mọ tọ́, wọn ò ríyàwó tọ́, torí pé kí ni ẹ̀wá mìíràn òfò kiri. Gbogbo àwọn tí wọ́n ń bọ̀ wá sínú ìṣẹ̀ṣe, mo pè àkíyèsí gbogbo ẹ̀yin babaláwo pátápátá tẹ́jẹ́ babaláwo òtítọ́, gbogbo èyí tẹ́jẹ́ babaláwo òótọ́, gbogbo yìí ni mo pè, gbogbo ìpèpè táwọn ń pè yìí, gbogbo ìlanilójú táwọn ń lanilójú yìí, ẹ má jẹ́ kó já sásán o, ẹ má tún jẹ́ kó jẹ́ pé second slavery òun lè fẹ́ kó àwọn èèyàn wa lọ, torí pé à ń ṣí àwọn èèyàn níyè kúrò nínú religious mentality. Ẹ̀yin kan tó wọ́n fẹ́ mọ̀ kó wọn padà sínú mentality yẹn true ìṣẹ̀ṣe, true irọ́. Ẹ̀yin babaláwo, ẹ̀yin Ifá council of Ifá religion, council of Ifá, council of Igba, jẹ́ àgbáríjọ àwọn tó ń mójútó ọ̀rọ̀ ìṣẹ̀ṣe, ọ̀rọ̀ ìdọwọ́ yín. Ẹ regulate àwọn babaláwo yẹn, educate wọn, educate wọn. Tẹ́ bá wá educate wọn, àwọn tí wọ́n bá fẹ́ mọ́ kó pàǹtí rẹ̀ yín lára, ẹ mọ́ bẹ́ẹ̀ ṣe fish wọn out. Ẹ mọ́ bà àṣà àti ṣe lẹ́wà jẹ́, ìdí ò sí nínú ẹ̀kọ́ táwọn babaláwo bàbá wa fílẹ̀ fún wa, ẹ mọ́ mú wọ́.
ẹ jẹ́ ká mọ tá à ń ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì ń wọ ọlá òjijì kiri tẹ́ ẹ fi ń bọ́ sínú scam ẹ ronú ara yín. Ọjọ́ ń lọ, ẹ wá kan ṣe kan, ẹ wá ìkan ṣe kan, ọjọ́ ń lọ. Títí ìgbà mi tẹ́lá fàdé àti pàdé mi lórí ètò tá a pè ní ìràpadà ọmọ Yorùbá. Ọmọ Bádéọlá dé ìkejì pọ̀rọ̀ olóko tèmi. Èmi ò ní kú, ẹ̀yin náà ò ní kú. Ó dìgbà kan náà. Ìràpadà ọmọ Yorùbá.